Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta. Mo kí gbogbo ọmọ Yorùbá káàkiri gbogbo àgbáńlá ayé, ọ̀dẹ̀ ọ̀dábí, àní ṣubú dànù. Ọ̀rọ̀ wa ń bí ọwá wí tiẹ̀, ọmọ aráyè ò ní dojú ẹ̀ kọ wá. Wọ́n ní bílẹ̀ bá ń bínú ọwọ̀ níbẹ̀, Ọlọ́run ò gbogbo àwọn abínú ẹni kí wọ́n dẹ̀yìn lẹ́yìn wa o. Mo fẹ́ kọ́ wa ní sáyẹ́ǹsì Yorùbá kan. Ọlọ́run máa dà wá láàmú. Ọ̀rọ̀ àìmọ̀dí májà yóò di irú wa. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ ló ti sáré ọ̀sà láti inú ẹ̀jẹ̀ jálé ayé, ọ̀sà láti kókó títí tó fi di ọjọ́ alẹ́. Ọ̀sà bẹ́ẹ̀ àwọn ọmọ tiẹ̀ náà jogún ẹ̀. Láti bí ọ̀ràn àìmọ̀dí ni ní jìyà rẹ̀. Mi ò polówó oògùn fún ọ, mi sì pé kọ wádọ̀ mi o. Mo fi iṣẹ́ yìí sílẹ̀ kọjá àǹfààní tẹrútọmọ. Ibi tó bá wà lásán gan tó bá ṣàdúrà fún mi ó ti tó. Bó sì bò mí lówó ń gbà. Arákùnrin kan láti Amẹ́ríkà ní àná ó pè mí. Ó ní bàbá òun fẹ́ dúpẹ́. Mo ní ẹ fẹ́ dúpẹ́ fún kíni? Ó ní a fi sí àpòrú ọ̀fà kan sílẹ̀. Ọkà ọlọ́lẹ́tù bọ́ nínú ọkà bó ti kà á lọ ó ti yé mi. Mo ní bẹ́ẹ̀ ni. Ọlọ́run lo iṣẹ́ náà ń bá a bẹ́ẹ̀. Ó ní àárọ̀ yìí òun lòun fẹ́ fún yín ní owó tẹ́ ẹ fi jẹun láàárọ̀ yìí. Kò sẹ́ni kankan yín níbẹ̀. Tí n bá parọ́ ó kù mí, ó kù sàárè mi, ó kù mí, kùjọ́ tọ́lọ́run ó gbé mi dìde. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí mi ò fi kàǹfàsì rẹ torí kọ́ ọba lè sọ pé wọ́n bù wọ́n ní nǹkan. Bí mo ṣe ń wí yìí, ẹni tó ṣe bẹ́ẹ̀ tó bá wo fídíò yìí yóò mọ̀ pé òun ní ń bá wí. Èmi ti ẹ̀ sí pé báyà ẹni tí ó fún mi ní 5,000 tá a fi kó àkàrà sórí kókó ni ó di 50,000. 50,000 mo sì ṣàdúrà fún. Oríṣiríṣi èèyàn ni máa ń pè wá. Ẹlòmíì máa ń bù wá ní ohun tó oríṣiríṣi nǹkan làwọn èèyàn máa ń bù wá. Ẹlòmíì náà fẹ́ ṣe kò ságbára. Ọlọ́run tó fà wá náà ńkọ́. Ń bẹ lọ́dọ̀ àwọn èèyàn káàkiri. Ẹlòmíì tilẹ̀kùn mọ́ ẹlòmíì lóun ò lè fi tọwọ́ òun lẹ̀. Tí o bá fi ogún bàbá tiẹ̀ lẹ̀, ìwọ náà ò ní rógún bàbá ẹlòmíì jẹ o. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ. Iṣẹ́ tí mo fẹ́ fún wa yìí, gbìyànjú kó dán wò. Kí ni mo wí? Gbìyànjú kó dán wò. Ẹ wo èso yìí. Èso ìsínkọ́ o. Lọ́dọ̀ àwọn àgbàlagbà wọ́n ń pè ní èso ọ̀pẹ̀lẹ̀. Èso kí ni mo pè é? Ọ̀pẹ̀lẹ̀. Ẹ̀wà mẹ́rìndínlógún. Ọmọ yẹn ti jẹ́ mẹ́rìndínlógún. 16 ní jẹ́ bẹ́ẹ̀. Ṣé àwọn kan lanú lẹ̀ báyìí kọ́ panu dé? 16 rẹ̀ bẹ́ẹ̀ ní kẹ́ wá. Odidi atare náà 16. Atare àjàkọ́ o, atare ńlá ni o. Torí àwọn ẹlòmíì alábèrè dágun ni wọ́n. Ẹ ti tọ́jú ẹ. Àrígiṣẹ́gi 16. Ẹ ti tọ́jú ẹ.
ti tọ́jú ẹ̀ dáadáa. Ewé kẹ́lẹ́rù gbẹ́rù àwọn àgbàlagbà dáa pè ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ò mọ̀ ewé kẹ́lẹ́rù gbẹ́rù ewé rere ní jẹ́bẹ̀. Ẹlòmíì á máa bèrè pé ṣé takọ àbí tabo ewé rere akọ àti ewé rere abo. O ẹ má wá gbígbẹ rẹ o, tútù rẹ ni o, sàábó lóògùn ti pè é kó lè rí bí ti rí. Ẹ dì sọ́nà mẹ́rìndínlógún. Ẹlòmíì á máa pé ṣé méjèèjì ní mẹ́rìndínlógún bẹ́ẹ̀ kọ́, sórí akọ ó di mẹ́jọ rẹ̀, abo ó di mẹ́jọ tiẹ̀ náà, sáà kó ti pé 16 ẹ kó náà sínú apẹ. Ṣé wá rí èso yìí ẹ gbìyànjú ẹ bu omi kalẹ̀ kẹ́ ẹ dà á sí, kó tó dijọ́ kejì yóò ti rọ̀. Ẹ wá ki atare yìí ẹ kì í bọ̀ láàrin, ẹ wá òdúdú òfunfun ẹ fi dì í ní ẹnu papọ̀ mọ́ atare. Ẹ ti yọ kó nú omi o, ẹ kì í bọ̀ láàrin, ẹ kì atare bọ̀, ẹ wá dì í lówù báyìí. Ẹ bá ti ń dì kéní ẹ fi kalẹ̀ títí tẹ́ fi di mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ẹ kó sínú agbada. Ẹ wàá lọ wá ìtànná ewé òrúrù, ìtànná òrúrù, igi òrúrù rèé o. Igi òrúrù sẹ́ ìtànná rẹ̀ rèé. Iṣẹ́ yìí ó ṣòro ṣe, ó ṣòro ṣe torí pé iṣẹ́ tó jẹ mọ́ sísìn ni. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ó máa fẹ́ dààmú láti máa wá ìtànná igi òrúrù yìí. Hé rẹ̀ ní kọ̀ fún yìí ṣùgbọ́n bí rẹ̀ òun ò lè tó bẹ́ẹ̀. Ìtànná yìí ẹ wà àtọ́pọ̀ ẹ kàn òun lẹ́ kó bò lórí, ẹ kó bò lórí tí ó pọ̀ dáadáa. Ẹ wá bò, ẹ wá fi epo yí ààrò yẹn ká, ó ti jíjó. Tẹ bá jó tán gúdúgúdú bí àṣà àwọn èèyàn mi ní Mànígìrì, tẹ bá ti jó tán gúdúgúdú ẹ rọ́ sínú ibì kan. Tẹ bá fẹ́ lò ìjókòó ní kẹ́ ẹ ti máa lò, ẹ bù sọ́wọ́ ẹ ṣàdúà sí i. Fomi tútù ọkàn rọra bá ti dà á sẹ́nu kàn fomi tútù lò ó. Bọ́wọ́ bàbá rí Pepsi, mo rí Sprite, mo rí Fanta, gbogbo nǹkan tó bá mu ìwọ lọ́mọ bá jẹ́ kókó. Ṣùgbọ́n ní má jẹ̀mú o. Obìnrin tí bá ń ṣe nǹkan oṣù lọ́wọ́ má lò, àkóbá ni. Tóbìnrin bá wà nínú oyún ẹ má jẹ́ ó lò, ó léwu. Bó ṣe jẹ́ mo wí fún ọ, ó léwu. Iṣẹ́ yìí, Ọlọ́run lálágbára o, Ọlọ́run lálágbára o. Òun ló sì kápá gbogbo alágbára lórí gbogbo ohun tí jẹ́ agbára. Ṣùgbọ́n Ọlọ́run yọ̀ǹda agbára fáwọn kan láti máa fi tú agbára àwọn òṣìkà sílẹ̀. Torí tó bá ń lo iṣẹ́ yìí, àwọn bàbá wa máa lùlù kan. Wọ́n ní ọ̀tẹ́rù ìkàpalẹ̀, òtítọ́ inú, ọ̀tẹ́rù ìkàpalẹ̀. Bí ìgbà tí ẹ bá di àpáta lé ògúlùntù lórí ni, ọrùn ọwọ́. Ibi ìpìlẹ̀ ogun ayé rẹ̀ ti wá, ìnira ó bá, àṣírí ó sì tú. Bẹ́ẹ̀ ni mo wí fún ọ.
wọn ò ní àfiṣẹ́ ìṣe sàárà ṣùgbọ́n bá a bá dé mọ́lẹ̀ kò sí ohun tí ó ṣe yọkàn wà bẹ́ẹ̀ náà ni àwọn bàbá wo ò sí é lófò àmọ́ tá a bá fi ṣe sàárà yóò fa orí wọlé fáwa náà mo kà á fún yín ó pé o wọ́n tó bá fẹ́ béèrè ó join private group ìbéèrè ìtumọ̀ àlá ó join private group ìwé kan ló ń wá lórí ìdí rẹ̀ ó join private group ọ̀tán 5,000 ni wọ́n fi ń wọbẹ̀ bóṣù bá sì parí ó máa san 5,000 májẹ̀mú bẹ̀ nìyẹn. ó fẹ́ béèrè nípa ìrìn àjò ayé rẹ̀ ó sanwó ó bá parí iṣẹ́ rẹ̀ mọ́tò ló ní àbọ̀ fi gbé wọ́n lọ sanwó mọ́tò ó bá parí iṣẹ́ rẹ̀ DHL ló fẹ́ fi gbé tó bá léèyàn ní DHL kí wọ́n á bọ̀ gbà á àbí tá a bá bọ̀ gbé fún DHL wọ́n lọ sanwó DHL àmọ́ ń pẹ̀ ṣùgbọ́n àní ò ní gé wọn rí ọjẹ́ tí wà nìyẹn. orúkọ mi ni Lukman ọmọ Ayédáre bàbá ọgbọ́n ọmọ ọdọ àgbà +23480 3298 3298 +23480 3298 3298 ẹgbàá kan sí +23481 33 155 111 +23481 33 155 111 tẹ́ bá kọ gbogbo nọ́mbà yìí tí ò lọ ẹ pè mí lórí WhatsApp 3298 3298 yìí yọ sọ̀rọ̀ ẹ jẹun fún yín nọ́mbà orílẹ̀-èdè Benin +229 5465 1928 +229 5465 1928 ìtọ́jú ara lára ewé àtegbò ẹ kàn sí wa ẹ wá gbọ́ ẹ jẹ́ n sọ nǹkan kan fún yín. iṣẹ́ máa ń pọ̀ lọ́wọ́ wa o ìgbà míì bẹ tó jẹ́ pé èròjà iṣẹ́ ẹlòmíì a lè má tètè rí a sì ní fẹ́ rárá kúrà ẹlòmíì bí ti ń kájọ́ méje ní ó máa kájọ́ mẹ́jọ àwa gan ẹ̀ sùn lórí iṣẹ́ àwọn èèyàn kó tètè parí ni kódà owó méjì àáfi rìnrìn àjò ẹyọ kan gbà mí pé kí wọ́n fi lè tètè gba iṣẹ́ wọn ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ́ fúnra ara mi ni máa ń dìlífà rẹ̀ mi ń jẹ́ kọ́mọ kankan gbé lọ torí àìmọye nǹkan ló ti ṣẹlẹ̀ iṣẹ́ ẹlòmíì lè pẹ́ ń gbà mí ẹ má bínú àwa kọ́ o tá a bá tètè rí nǹkan tá a fẹ́ lọ tàbí nígbà míì òjò tójò bá disturb wa àwọn nǹkan kan sáà máa ń fàdílé nígbà míì tó jẹ́ pé kò sí ohun tá a lè ṣe sí àgbà kámú ni ẹ gbọ́ yóò yẹ wá o kò ní yẹ ẹ lẹ́ o níta fẹ́ lọ lọ́wọ́ o ṣe èyí tá a fẹ́ Elédùà kò lè jìnnà sí wa ire o.